Orúkọ mi ní oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé láti inú ìjọ Faith Baptist Church l'Ógbómọ̀ṣọ́. Tẹ́mọ́ ń bá pàdé lórí ètò oore ọ̀fẹ́ fún ìyípadà Grace for Change lọ́sọ̀ọ̀sẹ̀. Inú mi dùn láti kí wa kú ọdún Kérésìmesì. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bá wa láyọ̀. Àdúrà mi ni wípé ọdún ó yabo fún gbogbo wa, yóò jẹ́ àkókò ayọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé wípé ìdí tí a ṣe ń ṣe Kérésìmesì òun ní nítorí Jésù ló wá sáyé láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa, láti fún wa ní ìyà nípẹ̀kun. Ìdí Kérésìmesì gangan ni. A sì mọ rírì yín bẹ́ẹ̀ ṣe ń wò wá ní gbogbo ọ̀sẹ̀. Ìbùkún ló jẹ́ fún wa. Inú wa sì ń dùn pé bá a ṣe ń wá sórí móhùnmáwòrán ó ń bá ènìyàn pàdé. Mo gbàdúrà wípé ìbùkún Ọlọ́run yóò tún wà lórí ayé yín. Merry Christmas to you and your family. God bless you. A kí wa káalẹ́ ní ibikíbi tẹ́ bá tún ti ń wò wá ní àṣálẹ́ yìí. A dúpẹ́ tí Ọlọ́run tún fún wa láǹfààní láti wà pẹ̀lú yín. Orúkọ mi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé. Ní ọ̀sẹ̀ tó lọ a bẹ̀rẹ̀ ìwàásù lórí ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Fún àwa tá a bá láǹfààní láti gbọ́, ẹ jẹ́ ká lọ sí orí ẹ̀rọ wa tá à ń pè ní YouTube. Ẹ lọ síbẹ̀, ẹ rí ń bẹ̀. Láṣálẹ́ mo tiẹ̀ fẹ́ fún wa láǹfààní. A ti wá sí ìlú Ìlọrin, a ti pín Bíbélì fún àwọn ènìyàn. Wọ́n fẹ́ ju 100 ènìyàn lọ ta fún ní Bíbélì lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe ń rí níbẹ̀rẹ̀ àwọn ìwàásù wa tá a ti lò lọ sẹ́yìn. Ṣùgbọ́n fún eléyìí, fún ẹni 5 àkọ́kọ́ tó bá lọ sórí YouTube wa tí wọ́n subscribe tí wọ́n sì follow wa, á fún wọn ní Bíbélì. Intẹ́ṣe nìyí, ẹ lórí YouTube wa, ẹ subscribe, ẹ follow, ẹ sì tẹ orúkọ yín ránṣẹ́ sí WhatsApp number wa. A wá yẹ̀wò tó bá rí bẹ́ẹ̀, a mú Bíbélì yìí, a kọ orúkọ yín sí, a sì fi sílẹ̀ sí ibi tí ẹ ti lọ pàdé wa. A sọ fún yín, a tẹ̀ ránṣẹ́ sí yín lórí WhatsApp wa náà bẹ́ẹ̀ ṣe fi ránṣẹ́ sí wa lágbára Ọlọ́run. Ibi YouTube wa tẹ́ lọ ní youtube.com/c/Grace for Change. Ẹ mọ̀ wò lójú mọ̀ àwòrán wa báyìí. youtube.com/c/Grace for Change àti youtube.com/@STAkande, youtube.com/@STAkande. Méjèèjì la gbúdọ̀ subscribe sí, méjèèjì la gbúdọ̀ follow ká tó lè ní àǹfààní láti gba Bíbélì yìí gẹ́gẹ́ bá a ṣe sọ. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ní ọ̀sẹ̀ tó lọ, a bẹ̀rẹ̀ láti wò ó pẹ̀lú àkọ́kọ́ tí mo kọ́kọ́ mú wá jáde. Ó ní ẹ̀tàn tí ó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Mo sọ fún wa wípé ẹ̀tàn wà nínú ìbánidọ́rẹ̀ẹ́ nígbà tá a bá wo àwọn apá Bíbélì tá a kà nípa ọ̀rẹ́ Dávidi tá a pè ní Ahitofeli, pé ó la ẹ̀tàn kọjá. Dávidi mọ ìrora tó wà nínú ẹ̀tàn, ó là kọjá, ó sì jẹun tó dùn ní jọjọ. A rí pé Ahitofeli ó fi ìfẹ́ ẹ̀tàn hàn sí Dávidi. A rí pé Ahitofeli ó fi ẹ̀tàn ṣe bí ẹni tó ní ìwà bí Ọlọ́run. Bíbélì tiẹ̀ jẹ́ ká mọ̀ wípé nígbà tó bá ń sọ̀rọ̀, tó bá fúnyàn nímọ̀ràn, ìmọ̀ràn rẹ̀ ó dàbí ìgbà téèyàn béèrè ìmọ̀ràn lọ́dọ̀ Ọlọ́run ni, tó jẹ́ Ọlọ́run gan ló ń sọ fúnyàn. Ṣé mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ yóò rò pé èèyàn bí Ọlọ́run ni. Ṣùgbọ́n a rí pé gbogbo rẹ̀ bó ṣe ní ìfẹ́, tó sọ pé ó ní ìfẹ́, bó ṣe ní pé tó ń hùwà bí ẹni tó jẹ́ pé ó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lójúkorojú gan, a rí pé ẹ̀tàn ni Dávidi bá pàdé ńbẹ̀. A sì rọra yan àṣàyàn àkórí Bíbélì tá a kà lọ́sẹ̀ tó lọ nínú ìwé Sámúẹ́lì kejì orí 15. A bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 30 sí 7. Sámúẹ́lì kejì orí 15 láti ẹsẹ̀ 30 sí 7. A sì tún ń gbé Sámúẹ́lì kejì orí 16 láti ẹsẹ̀ 14 sí 17 náà yẹ̀wò. Ṣùgbọ́n bí tá a kọ́kọ́ kà òun torí àkókò wa lórí afẹ́fẹ́. Láṣálẹ́ yìí màá fẹ́ kẹ́ tún darapọ̀ mọ́ wa ká rọra ṣe àṣàyàn díẹ̀ mú nínú ẹsẹ̀ ibi tí mo pè yìí, ká wá tẹ̀síwájú láti bẹ̀ lọ lálẹ́ yìí nígbà tá à ń wo ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Láti ẹsẹ̀ 30 yẹn náà máa ní ká bẹ̀rẹ̀ nínú ìwé Sámúẹ́lì kejì orí 15 láti ẹsẹ̀ 30.
sí ìkeje. Bẹ́ẹ̀lì sọ wípé Dávidi sì gòkè lọ ní òkè igi òróró, ó sì ń sunkún bí ohun tí ń gòkè lọ, ó sì bo orí rẹ̀, ó ń lọ láì ní bàtà ní ẹsẹ̀. Gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀, olúkúlùkù ọkùnrin sì bo orí rẹ̀, wọ́n sì ń gòkè, wọ́n sì ń sunkún bí wọ́n ti ń gòkè lọ. Ẹnìkan sì sọ fún Dávidi pé Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dávidi sì wí pé, Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Ó sì ṣe Dávidi dé orí òkè níbi tí ó gbé wọlẹ̀ sin Ọlọ́run. Sì wò ó, Húṣà ará Ákì nì sì wá láti pàdé rẹ̀, tí òun ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. Dávidi sì wí fún un pé, bí ìwọ bá mi kọjá, ìwọ ó sì jẹ́ ìdíwọ́ fún mi. Bí ìwọ bá sì padà sílùú, tí o sì wí fún Absalomu pé, èmi ó ṣe ìránṣẹ́ rẹ ọba, gẹ́gẹ́ bí èmi ti ṣe ìránṣẹ́ bàbá rẹ nígbà àtijọ́, bẹ́ẹ̀ ni èmi ó sì jẹ́ ìránṣẹ́ rẹ nísinsìnyí, kí ìwọ kí ó sì ba ìmọ̀ Ahitofeli jẹ́. Ṣé Sadoku àti Abiatari àwọn àlùfáà wà níbẹ̀ pẹ̀lú rẹ? Yóò sì ṣe ohunkóhun tí ìwọ bá gbọ́ láti ilé ọba wá, ìwọ ó sì sọ fún Sadoku àti Abiatari àwọn àlùfáà. Wò ó, wọ́n sì ní ọmọ wọn méjèèjì níbẹ̀ pẹ̀lú wọn, Ahimasi ọmọ Sadoku àti Jonatani ọmọ Abiatari. Láti ọwọ́ wọn ni ẹ̀yin ó sì rán ohunkóhun tí ẹ̀yin bá gbọ́ sí mi. Huṣai ọ̀rẹ́ Dávidi sì wá sí ìlú, Absalomu sì wá sí Jerúsálẹ́mù. Kí Ọlọ́run kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ láṣálẹ́ yìí. Bàbá, dúpẹ́ tẹ́ tún jẹ́ kó ṣeé ṣe fún wa láti wà lójú móhùnmáwòrán yìí. A gbàdúrà pé kẹ́ ẹ fi ọ̀rọ̀ yín yé wa nípa ọ̀rẹ́ níní, kí ògo àtọlá kó sì jẹ́ tẹ̀yin Ọlọ́run, ní orúkọ Jésù Olúwa wa. Àmín. A bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó lọ bí mo ṣe sọ nípa ìrora àti ìgbádùn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Mo ti fi hàn wá bí Dávidi ṣe bẹ́ẹ̀ tàn pàdé nínú ọ̀rẹ́, ẹni tó tàn tó dàbẹ́ ní pé ó ní ìwà tó dára. Eléyìí ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kó tiẹ̀ má fẹ́ lọ́rẹ̀ẹ́ mọ́, torí pé wọ́n ti bẹ́ẹ̀ tàn pàdé. Wọ́n ti róríṣiríṣi nǹkan tó jẹ́ kí wọ́n ní ìjákulẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti bẹ́ẹ̀ tàn pàdé lọ́dọ̀ àwọn ọ̀rẹ́, àwọn tó fojú jọ̀rẹ́, àwọn tó níwà bí Ọlọ́run bíi Ahitofeli, tó jẹ́ pé bóyá inú ilé ìjọsìn gan lẹ ti pàdé, tàbí onígbàgbọ́ ládùúgbò, ló dàbẹ́ ni pé wọ́n ti wá mú ìjákulẹ̀ bá yín, tó dàbẹ́ ó jẹ́ kó dàbẹ́ ni pé mi ò tiẹ̀ lè lọ́rẹ̀ẹ́ mọ́, tẹ́lẹ̀ ìbá lè ṣe báyìí. Ẹlòmíì gan tó kó bá ayé rẹ̀ ó ní pé bóyá ìránṣẹ́ Ọlọ́run tó tiẹ̀ ti rò pé ó jọ̀rẹ́ fún òun, tó jẹ́ pé ó rò pé olùbánidámọ̀ràn ni mo lè fọ̀rọ̀ lọ̀ wọ́n kí wọ́n fún mi ní ìmọ̀ràn. Ó rí pé wọ́n kàn fìwà jọ̀rọ̀ ìwà bí Ọlọ́run gbà mìíràn, ṣùgbọ́n àwọn gan ni wọ́n jákulẹ̀, àwọn gan ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ kiri, àwọn ni wọ́n ń sọ gbogbo ohun tó jẹ́ pé ó ní pamọ́ fún àwọn mìíràn tí ò retí. Ó ti jẹ́ kọ́kàn ọ̀pọ̀lọpọ̀ yí ọkàn wọn padà pé ń lọ lẹ́sìn mọ́, tí ẹ lọ́rẹ̀ẹ́ máa yà, tí ń bá tiẹ̀ lọ́rẹ̀ẹ́ máa mú àwọn tí è ṣe onígbàgbọ́ lọ́rẹ̀ẹ́ ni, toró dàbẹ́ pé tiwọn gan tún máa tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n láṣálẹ́ yìí mo fẹ́ tẹ̀síwájú ní ọ̀rọ̀ yẹn, pé lóòótọ́ la rí pé Dávidi bẹ́ẹ̀ tàn pàdé. Mo wá ń sọ lọ́sẹ̀ tó lọ, mo ní màá sọ àwọn nǹkan tá a lè ṣe nígbà tí a bá ẹ̀tàn pàdé lọ́dọ̀ ẹni tó fi ìfẹ́ ẹ̀tàn hàn sí wa, lọ́dọ̀ ẹni tó dàbí ẹni pé ó ní ìwà bí Ọlọ́run, ṣùgbọ́n tá a rí pé ìwà rẹ̀ gan ó dàbí ìwà èṣù ni. Ẹ wo ohun tí Dávidi ṣe. Ohun kejì ni, ohun àkọ́kọ́ òun ni ẹ̀tàn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́ tá a wò lọ́sẹ̀ tó lọ. Ohun èkejì ni àfojúsùn tí a nílò nínú ìbánidọ́rẹ̀ẹ́, the focus needed in friendship. A nílò àfojúsùn kan nígbà tí a bá wà nínú ọ̀rẹ́. Kò sì sí ẹnikẹ́ni tó bá lọ́rẹ̀ẹ́ tí ò gbúdọ̀ ti ní ọkàn yẹn lọ́kàn pé tó bá ṣe pọ́rẹ́ mi já mi kulẹ̀, tó bá jẹ́ pé ìfẹ́ ọ̀tàn lọ́rẹ́ mi fi hàn kọ́, kí ni màá ṣe? Ẹ wo ohun tí Dávidi ṣe nínú orí Sámúẹ́lì kejì orí 15 ẹsẹ̀ 21 yẹn, 2 Samuel chapter 15 verse 31. Ẹ wo ohun tí Bẹ́ẹ̀lì sọ pé Dávidi ṣe. Bẹ́ẹ̀lì sọ pé ẹnìkan sì sọ fún Dávidi pé Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dávidi sì wí pé
Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Ẹ̀rí tí Dáfídì ṣe ń bẹ̀ yẹn, kàkà tí Dáfídì ó ṣe bẹ̀rẹ̀ láti mọ́ jà, kàkà kí Dáfídì ó ṣe bẹ̀rẹ̀ láti mọ́ wò pé màá padà sílùú, màá wà bóyá kí n lọ kógun bá Ahitofeli ni ká pàdánù, bóyá kí n rán mi tí wọ́n bá ń pa Ahitofeli wọ́n ló délé wọn o, àbí kó dojú ìjà kọ Ahitofeli lọ́nà kan àbómìíràn. Ẹmọ tó tí Dáfídì ṣe lákòókò yẹn, Bíbélì sọ wípé Olúwa, sọ ìmọ̀ Ahitofeli di kíni? Asán. Ibi tó yẹ kí ojú wa lọ nígbà tí ó bá dàbí ẹni pé ọ̀rẹ́ já wa kulẹ̀, níbo ni? Ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀rẹ́ lè jáyàn kulẹ̀, àwọn tí ó fojú jo èèyàn Ọlọ́run wọ́n lè jáyàn kulẹ̀, àwọn tẹ́ gbẹ́kẹ̀lé wọ́n lè jáyín kulẹ̀. Ṣùgbọ́n nígbà tí irú nǹkan báyẹn bá ṣẹlẹ̀, ẹ mọ́ jẹ́ kó jẹ́ pé bóyá wọn ní àmọ́ wá dojúkọ gbà ìtorí tẹ̀mí sì ní ṣe nǹkan kan mọ́, ìtorí tẹ̀mí tẹ̀ ní gbọ́tọ̀ Ọlọ́run mọ́, ìtorí tẹ̀mí tẹ̀ ní lọ lẹ́sìn mọ́, ìtorí onígbàgbọ́ báyìí ní ṣe báyìí mọ́, ìtorí pásítọ̀ báyìí tó ti jẹ́ pé ó ti já mi kulẹ̀ mi ní ṣe báyìí mọ́. Ẹ wo mi máa ń lọ church tẹ́lẹ̀ o, mo máa ń ṣe dáadáa o, ṣùgbọ́n nígbà tí mo ti rí pé ó dàbí ẹni pé inú ilé Ọlọ́run gan àwọn tí mo pè lọ́rẹ̀ẹ́ ọ̀tá ni wọ́n, kàn fojújọ́ rẹ ni ọ̀tá ni wọ́n, ó ní ọjọ́ mi ó ṣe tọ́lọ́ mọ́, èmi ti kọ̀yìn sí wọn, àwọn tí ò mọ Ọlọ́run gan wọ́n sàn jù wọ́n lọ. Dáfídì kò ṣe bẹ́ẹ̀. Kàkà tí Dáfídì ó ṣe tí àwa ń sọ yìí tí mo fi ṣàkàwé yìí, Dáfídì gbójú sọ́dọ̀ Ọlọ́run pé bíi pé ó sọ pé ọ̀rẹ́ mi ti já mi kulẹ̀ Olúwa, ṣùgbọ́n gbogbo tó bá ní lérò sí mi ní búburú, Olúwa ẹ bá mi bàmọ́ rẹ̀ jẹ́. Gbogbo tó wù kó máa sọ, Olúwa ẹ má jẹ́ ó jọ lórí mi. Gbogbo ìgbésẹ̀ tó wù kó máa gbé, Olúwa ẹ má jẹ́ ó ṣe lòdì sí mi. Nígbà tó bá dàbẹ́ nípọ̀ rẹ̀ já wa kulẹ̀, a lè gbójú wa sí ọ̀dọ̀ ta ni? Ọ̀dọ̀ Ọlọ́run. Ọ̀dọ̀ Ọlọ́run náà ló yẹ ká padà sí. Ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tá a bá ní ìjákulẹ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ wa, a máa ń sá fún Ọlọ́run ni. A lè rí ìrànwọ́. Ọ̀pọ̀lọpọ̀ mi ò lọ́rẹ̀ẹ́ mọ́. Kò sẹ́ni tí ò nílò ọ̀rẹ́. Torí Bíbélì fọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sọ fún wa nípa ọ̀rẹ́ níní. Kò sẹ́ni tí ò nílò ọ̀rẹ́. Ọ̀rẹ́ jẹ́ ń tọ́ a nílò, ṣùgbọ́n k'Ọlọ́run jẹ́ ká ní ọ̀rẹ́ tó tọ́. Ọ̀rẹ́ tí ò ní jẹ́ ọ̀rẹ́ ẹ̀tàn. Ṣùgbọ́n tá a bá dojúkọ ọ̀rẹ́ wa tó já wa kulẹ̀, ká gbójú sọ́dọ̀ Ọlọ́run. Ẹ wo ohun tí Bíbélì tiẹ̀ sọ ní ẹsẹ̀ 15 yẹn náà, 2 Samuel chapter 15 verse 32. Samuel kejì orí 15 ẹsẹ̀ 22. Bíbélì sọ pé ó sì ṣe Dáfídì dé orí òkè níbi tí ó gbé wọlé sin Ọlọ́run. Ẹ wo bó ṣe wù kí Dáfídì, ẹ mọ̀ pé tó kọ́ sọ ní ẹsẹ̀ 21, ó ní pé Olúwa bá mi bàmọ́ rẹ̀ jẹ́. Ìtarí ní ẹsẹ̀ tó tẹ̀lé, ó ní pé Dáfídì lọ sin ta ni? Ọlọ́run. Gbogbo ohun tí àwọn ọ̀rẹ́ rẹ̀ ṣe fún kò mú kí Dáfídì fi Ọlọ́run lẹ̀, kò mú kó sọ pé mi ò sin Ọlọ́run mọ́, kò mú kó sọ pé Olúwa tó tẹ̀wọ̀n èèyàn bá lè fìwà jọ Ọlọ́run báyìí tí wọ́n ń ṣe bí ẹni Ọlọ́run, mi ì tẹ̀ sin ọmọ. Dáfídì sì tún wọlé lọ sin ta ni? Ọlọ́run. Torí òun náà ló tún lè gbọ́, òun náà ló lè dáàbò bò ọ́, òun náà ló lè ràn ọ́ lọ́wọ́ láti mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé. Àfojúsùn wa nígbà tọ́rẹ́ bá já wa kulẹ̀, àfojúsùn wa nígbà tí a bá la àkókò tó lè kọjá, ìtọ́rẹ́ wa ṣe fún wa tó burú, àfojúsùn wa tí a nílò nínú ìbánidọ́rẹ̀ẹ́, òun ni ká gbójú sí ọ̀dọ̀ Ọlọ́run o, ká fojúsùn ọ̀dọ̀ Ọlọ́run wípé ìwọ ló lè ràn mí lọ́wọ́. Ìkẹta, ìjẹ́ olótìtọ́ tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́. Àkọ́kọ́ tá a kọ́kọ́ wò, òun ni ẹ̀tàn tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́ lọ́sẹ̀ tó lọ. Ẹ̀kejì tá a wò lónìí, òun ni àfojúsùn tá a nílò nínú ìbánidọ́rẹ̀ẹ́. Ọ̀dọ̀ Ọlọ́run ni o. Ọ̀rẹ́ lè la ìrora ọ̀rẹ́ kọjá, tọ́rẹ́ bá mú rora wá fún yín, ìyẹn ò túmọ̀ sí pé kẹ́ kọ̀yìn sọ́lọ́run àbí tó dàbẹ́ ni pé ó fi tàn yín jẹ, tó jẹ́ tọlọ́run pé àrùn lọ, òun ló mú mi délé ìsìn òun sì ní lọ mọ́, torí pé n tó bá fi mọ́ lọ bẹ̀ tọ́rẹ́ mi já mi kulẹ̀, nílò ajẹ́ pé wọ́n kàn fi ìyẹn tàn ó ṣe kéèyàn la ìlora rẹ̀ kọjá. Ẹ fọkàn sọ́dọ̀ Ọlọ́run, ẹ fojú sọ́dọ̀ Ọlọ́run. Ìkẹta ni ìjólótìtọ́ tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́, the faithfulness in friendship. A rí eléyìí ní ẹsẹ̀ 22 yẹn. Ẹ wo Bíbélì sọ, Bíbélì sì sọ pé ó ní ó sì ṣe Dáfídì dé orí òkè níbi tí ó ti gbé wọlé sin Ọlọ́run, sì wò Húṣàì ará Ákì nì sì wá láti pàdé rẹ̀
tí ohun ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. Nígbà tá Dávidi tí ẹ jẹ́ kí n kà sísàlẹ̀, ẹ já wo ẹsẹ̀ 23 yẹn. Ó ní Dávidi sì wí fún pé, bí ìwọ bá mi kọjá, ìwọ ó sì jẹ́ ìdíwọ́ fún mi. Bí ìwọ bá sì padà sí ìlú tí ó sì wí fún Absalomu pé, èmi ó ṣe ìránṣẹ́ rẹ ọba gẹ́gẹ́ bí èmi ṣe ìránṣẹ́ bàbá rẹ nígbà àtijọ́, bẹ́ẹ̀ ni èmi ó sì jẹ́ ìránṣẹ́ rẹ nísinsìnyí, kí ìwọ kí ó sì bá mi ba ìmọ̀ Ahitofeli jẹ́. A rí pé tó ṣẹlẹ̀ sí Dávidi ní àkókò yìí, ó ní pé ìgbà tí Ahitofeli lọ, Ọlọ́run nínú àánú rẹ̀ ó rán Húṣà sí. Húṣà náà jẹ́ kan nínú àwọn ìgbìmọ̀ Dávidi. Ṣùgbọ́n nígbà tí Ahitofeli jáde, Húṣà wọlé, ọ̀rẹ́ olótìtọ́, ìjọ olótìtọ́ tó wà nú ọ̀rẹ́ nu. Ṣe rí pé ibi tó ti rí ọ̀rẹ́ tó mú ìrora wá fún, ọ̀rẹ́ tó tàn, ibẹ̀ náà ló tún ní ọ̀rẹ́ tó jó lótìtọ́ sí. Ẹni ìgbàgbọ́ náà làwọn èèyàn yìí náà. Fún àwa mìíràn tó bá jẹ́ pa ti kọ̀yìn pé bí o ti ẹ ṣe mọ́, ibi ẹ ti dijú kí èèyàn burúkú kọjá, èèyàn rere tí ó dúró tì yín, tí ó lè ràn yín lọ́wọ́, tí ó lè darí yín, tí ó lè fara rẹ̀ fún yín, ẹ tún jẹ́ òun náà kọjá. Ìtarí pẹ̀lú ìgbé ayé Dávidi ní ìgbà tọ́rẹ̀ jákulẹ̀, ó fọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run. Ìtorí pé ó sì fọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, ẹ rí pé ńgbà tó tẹ̀ lọ́lẹ́sẹ̀ 22 yẹn, ìgbà tó ń sọ̀kalẹ̀ bọ̀ láti ibi tó ti lọ sin Ọlọ́run, a rí pé Húṣà wọlé. Ìyẹn túmọ̀ sí pé tá a bá fọkàn wa sọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo rẹ̀ dàrú, nígbà tọ́rẹ̀ já wa kulẹ̀, a lè rí ìrànwọ́ gbà látọ̀dọ̀ Ọlọ́run. Yóò ràn ẹni tó tọ́ wá, yóò ràn ẹni bí ọkàn wa wá. A rí pé Húṣà fi ìjẹ́ olótìtọ́ hàn nígbà tí Dávidi ń la ìpọ́njú kọjá. Ẹ wò nínú ẹsẹ̀ 22 yẹn gangan mo fẹ́ rí. Ẹ wò Bíbélì sọ pé ó sì ṣe Dávidi dé orí òkè níbi tí ó ti gbé wọlé sin Ọlọ́run, sì wò Húṣà ará Ákì nì sì wá láti pàdé rẹ̀, tí ohun ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. A rí pé Húṣà jẹ́ ọ̀rẹ́ tó mọ̀ọ́mọ̀ yàn láti bá Dávidi la ìpọ́njú kọjá. Lọ́pọ̀lọpọ̀ ọgbà a máa ń wò wípé a kò sọ̀rẹ́ mọ́ ń ta, kò sẹ́ni tó ọ̀rọ̀ ọwọ́ epo láráyé ń bá wa lálárí. Àwọn ọ̀rẹ́ gidi ṣì wà bíi Húṣà. Bá a ṣe ní ìloro ọ̀rẹ́ tí Dávidi la ìloro ọ̀rẹ́ kọjá nípa Ahitofeli, bẹ́ẹ̀ náà ni a rí pé ó tún gbádùn ọ̀rẹ́ níní nínú Húṣà. Húṣà jẹ́ ẹni tó jẹ́ pé ó kó yẹ̀pẹ̀ sórí, aṣọ rẹ̀ ya, ọ̀rẹ́ mi ń là àkókò tó lè kọjá, èmi náà gbúdọ̀ bá a là kọjá. Ọ̀rẹ́ ọtí ẹ̀ ṣe ọ̀rẹ́ dídùn là ń bọ̀ rẹ̀ jẹ̀kọ. Lóòótọ́ Ọlọ́run ò fẹ́ ká lọ́rẹ̀ẹ́ púpọ̀, torí bẹ́ẹ̀ ni sọ pé ẹni tó ní ọ̀rẹ́ púpọ̀ ó ní fún ìparun ara rẹ̀. Ṣùgbọ́n níwọ̀n bá àwọn ọ̀rẹ́ tí Ọlọ́run bá fún wa, Ọlọ́run fẹ́ fún wa ní àwọn ọ̀rẹ́ gidi. Pàtàkì jùlọ àwọn ọ̀rẹ́ tá a bá pàdé ní Ọlọ́run. Tó bá jẹ́ pé Dávidi ó ti wò pé òun ò fẹ́ pàdé ọ̀rẹ́ kankan mọ́, òun ò fẹ́ lọ́rẹ́ kankan mọ́, kò ní lè fún irú Húṣà yẹn ní àǹfààní láti dúró pẹ̀lú rẹ̀. Torí yóò ti wò pé ará Ahitofeli tẹ jọjọ́ mọ̀ gbìmọ̀, ṣebí àmọ́ tètè wọn náà dánwò ni, bóyá náà wá tàn mí jẹ ni, bóyá Sálómù rán wá láti wá wo bẹ̀. Ṣùgbọ́n Dávidi fi ọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, débí pọ́kàn rẹ̀ lè túbalẹ̀ pé lóòótọ́ ọ̀rẹ́ kan tàn mí jẹ, ṣùgbọ́n yóò ní pé kí n má tún gbọ́ ọ̀rẹ́ mi gbọ́ tó bá níwà bí Ọlọ́run. Ibẹ̀ ló ti bá Húṣà pàdé, ẹni Húṣà ti wá bá tó sì tún lè fi lè fààyè gbà. A sì rí pé Húṣà jẹ́ ẹni tó fi ara hàn láti sọ wípé mo fẹ́ bọ́rẹ̀ mi jìyà. Ọ̀rẹ́ ò ṣe pé nígbà tí gbogbo nǹkan bá dùn lásán nìkan la gbúdọ̀ bára wa rìn. Tó o bá nírú àwọn ọ̀rẹ́ bú Húṣà tó jẹ́ pé wọ́n lè fi ara wọn in tó ń là kọjá yẹn, ebi ò pa wọ́n gbà tí wọ́n rí pé bí ń pa wọ́n. Ìgbà tí wọ́n rí tí wọ́n dàrú, ọkàn tí wọ́n náà balẹ̀. Kìí ṣe àwọn ọ̀rẹ́ tí ó mọ bọ́ sunkún lójú, tó jẹ́ pé wọ́n bọ̀ sẹ́yìn wọ́n mọ rẹ́rìn pé àgọ̀tẹ̀ náà dénú ṣe bá a máa ń sọ fún, yóò mọ̀ ṣe filigan èmi ọba kò tán òun ti lè kú bẹ́ẹ̀. Kìí ṣe àwọn ọ̀rẹ́ báwọn. Ọ̀rẹ́ Húṣà yàtọ̀, ọ̀rẹ́ tó mọ̀ọ́mọ̀ kó eérú sórí, tó mọ̀ọ́mọ̀ fa aṣọ rẹ̀ ya pé inú ọ̀rẹ́ mi ń bàjẹ́, inú tèmi náà gbúdọ̀ bàjẹ́. Húṣà fi ìjólótìtọ́ hàn nígbà tí Dávidi ń la ìpọ́njú kọjá. Ó bá a là kọjá, ó fi ìjólótìtọ́ hàn nípa bíbọ́rẹ̀ rẹ̀ la ìpọ́njú kọjá.
tó bá jẹ́ pé onírú ọ̀rẹ́ bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀ẹ̀kejì tí mo tún rí nípa ìjólótìtọ́ tó wà nínú ìbánidọ́rẹ̀ẹ́, mo rí pé Húṣà jẹ́ ẹni tó jólótìtọ́, ó bá ọ̀rẹ́ rẹ̀ Dáfídì là kọjá. Ohun ẹ̀kejì, Húṣà fi ìjólótìtọ́ hàn nípa fífi ẹ̀mí rẹ̀ wéwu fún Dáfídì. Eléyìí le gan lọ́pọ̀lọpọ̀. Ó fi ẹ̀mí rẹ̀ wéwu fún Dáfídì níbi tó ti ń bá là kọjá. Ẹ jẹ́ ká wò, ẹ já wo ẹsẹ̀ orí ìkẹrìndínlógún, 2 Samuel chapter 16 verse 16. Samuel kejì orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹrìndínlógún, ẹ jẹ́ ká wò láti bẹ̀yẹn sísàlẹ̀. Ẹ wo Bíbélì sọ níbẹ̀ nínú ẹsẹ̀ kẹrìndínlógún, ó ní ó sì ṣe nígbà tí Húṣà ará Ákì ọ̀rẹ́ Dáfídì tọ̀ Absalomu wá, Húṣà sì wí fún Absalomu pé kí ọba kí ó pẹ́. Absalomu sì wí fún Húṣà pé oore rẹ sí ọ̀rẹ́ rẹ ni èyí, èéṣe tí ìwọ kò bá ọ̀rẹ́ rẹ lọ? Húṣà sì wí fún Absalomu pé bẹ́ẹ̀ kọ́, nítorí ẹni tí Olúwa àti gbogbo àwọn ènìyàn yìí àti gbogbo àwọn ọkùnrin Ísírẹ́lì bá yàn tirẹ̀ ni èmi ó jẹ́, òun ni èmi ó sì bá jókòó. Ẹ̀wẹ̀ ta ni èmi ò sì sìn? Kò á yẹ kí èmi kí ó máa sìn níwájú ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí èmi ti sìn rí níwájú bàbá rẹ̀, bẹ́ẹ̀ ni èmi ó rí níwájú rẹ̀. Absalomu sì wí fún Ahitofeli pé ẹ bá ara yín gbìmọ̀ ohun tí àwa ó ṣe. A rí pé Húṣà láti lọ gbọ́ràn sí Dáfídì lẹ́nu wípé padà lọ bọ́mọ mi. Bóyá ìgbà tí Ahitofeli bá fẹ́ gba ìmọ̀ràn tí ó lòdì sí ayé mi, bóyá wàá lè mọ tó sọ, ó lè bà ìmọ̀ rẹ̀ jẹ́ nígbà ó bá sọ̀rọ̀. Kí Húṣà sì gbọ́, ó fi hàn wípé Húṣà jẹ́ ọ̀rẹ́ tó jólótìtọ́, tó ṣetán láti fi ẹ̀mí ara rẹ̀ wéwu fún ọ̀rẹ́ rẹ̀ ni. Ẹ jẹ́ n sòótọ́ fún yín, tá a bá wò ó ní bó ṣe máa ń ṣẹlẹ̀ ńgbà nì, tó bá jẹ́ wípé Absalomu wò ó pé irọ́ ni Húṣà pa fóun, ikú ni o. A jẹ́ pé wọ́n sọ pé Húṣà mọ̀ọ́mọ̀ wá dìtẹ̀ lòdì sí ìjọba Absalomu ni, kò sí nǹkan mìíràn ju pé wọ́n pa lọ. Tó bá jẹ́ pé Absalomu mọ̀ọ́mọ̀ yàn pé mi ń gba ọkùnrin yìí gbọ́, bóyá ọ̀rọ̀ ló ń pa fún mi, tó yan mí pẹ̀lú Húṣà ò bá ti kú. Ìgbésẹ̀ tí Húṣà tó gbé ó fi hàn wípé ó mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí ara rẹ̀ wéwu fún ọ̀rẹ́ rẹ̀ ni. Ó jẹ́ ọ̀rẹ́ tó ní ìfẹ́ ọ̀rẹ́ rẹ̀ dojú ikú, tó ṣetán láti sọ wípé nítorí ọ̀rẹ́ mi o, mo mọ̀ pé ó lè mú ewu wá fún mi, ṣùgbọ́n màá ṣe ihun tó tọ́. Ó mọ̀ọ́mọ̀ ṣetán láti san àwọn gbèsè, àwọn owó, ihun tí ó bá náàyàn láti ní ọ̀rẹ́. Friendship is costly. Nílọ̀rẹ́ ó jẹ́ tó máa ń náàyàn ní nǹkan. Tó o bá sì jọ ọ̀rẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ pé ìtorí pé ó dùn ni mo ṣe lọ́rẹ̀ẹ́, èso ọ̀rẹ́ gidi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ tá a nílò nínú ọ̀rẹ́ bódùn ìtẹ́ bá tiẹ̀ bèèrè lọ́wọ́ àwọn míì pé kí ló dé tó ṣe mú ẹni lọ́rẹ̀ẹ́, wọ́n lè sọ fún yín pé tí wọ́n sọ ní rẹ̀ torí ó ń ràn mí lọ́wọ́ gan-an, mo máa ń rí nǹkan gbà lọ́wọ́ rẹ̀, àwọn èèyàn lè mọ̀ dí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìtorí tí wọ́n fi ń wọ̀rẹ́ òun ni ẹni tí ó fa àwọn gòkè, they are looking for connections. Ẹni tí ó fa àwọn gòkè ni tí wọ́n lè sọ pé mo jọ rẹ̀ sí, mo mọ̀ pé bàbá rẹ̀, especially ẹ̀yin ọ̀dọ́, bàbá rẹ̀ ó jẹ́ ọmọ kìíní kan tó mọ ọmọ kìíní kan tó mọ commissioner, òun mo ṣe súnmọ́ òun ni ó jẹ́ jọ́rẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ ìdí táwọn èèyàn ṣe ń lọ́rẹ̀ẹ́ nu, ṣé ẹ mọ̀ pé ọ̀rẹ́ gidi ìgbà míì gan tẹ́ bá wo, tí n bá wo àwọn ọ̀rẹ́ gidi tọ́lọ́run yàn fún mi, màá mọ̀ wò pé kí ló sọ wá dọ̀rẹ́ gan, kí ló mú wa papọ̀ tá a fi jọ́rẹ̀ẹ́. Mi è lè mọ̀ nígbà mìíràn, ṣùgbọ́n tí mo mọ̀ ní pé wọ́n jẹ́ onígbàgbọ́ tó gbọ́ òtítọ́ gbọ́. A wá rí pé nǹkan kankan ṣáà mú wa papọ̀ tó fi wá dípa wá súnmọ́ra wa dójú àmì, táwa gan wá di ọ̀rẹ́ tó jẹ́ pé a lè sọ ọ̀rẹ́ ò gbúdọ̀ wà níbi tí wọ́n mọ sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ lẹ́yìn kó ní màá kàn mọ́ tẹ́tí màá lè lọ sọ fọ́rẹ́ mi. Ọ̀rẹ́ gbúdọ̀ wà níbi tó jẹ́ pé wọ́n mọ sọ ẹ lè sọ̀rọ̀ ọ̀rẹ́ mi láì dá lójú mi. Mi ìyá ní gbà ni tàbí kí n dìde kí n kó bì. Èmi mọ̀ dáadáa, ọ̀rẹ́ mi dojú ni, ọ̀rẹ́ mi dáadáa ni. Irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ òun ni Húṣà jẹ́.
lóòótọ́ ni Dávidi bá ìrora pàdé nídìí Ìbánidọ́rẹ̀ẹ́ nípasẹ̀ Ahitofeli, torí pé Ahitofeli náà hùwà bí ọ̀rẹ́ tó mọ Ọlọ́run, ó hùwà bí ọ̀rẹ́ tí ó nífẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n ìgbà tọ́rẹ́ rẹ̀ jákulẹ̀, Ahitofeli jákulẹ̀, ó fi ọkàn rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run, ó fojú sọ́dọ̀ Ọlọ́run, ó tún sin Ọlọ́run. Ibi tó ti sọ̀kalẹ̀ bọ̀ láti ibi tó ti lọ sí Ọlọ́run, òní Húṣàì ti wọlé dé, tóun náà jọ jẹ́ ọmọ ìgbìmọ̀ tí wọ́n jọ gbọ́ Ọlọ́run gbọ́. Nígbà náà Húṣàì sì fi ìjólótìtọ́ hàn sí Dávidi. Lóòótọ́ nínú Ìbánidọ́rẹ̀ẹ́ ìrora wà ń bẹ o bí àkọlé wa, ṣùgbọ́n ìgbádùn wà ń bẹ náà. Tó o bá rí ọ̀rẹ́ gidi, ìgbádùn ni. In tí mo wá fẹ́ sọ fún wa láṣálẹ́ yìí, òun ni wípé kìí ṣọ̀rọ̀ pé láti gbádùn láti wọ́ ọ̀rẹ́ gidi gan. In tí mo fẹ́ bèèrè lọ́wọ́ rẹ ni, ǹjẹ́ ìwọ jẹ́ ọ̀rẹ́ gidi? Ǹjẹ́ ọ̀rẹ́ bíi Húṣàì níwọ? Ǹjẹ́ èso ọ̀rẹ́ bíi Ahitofeli? Ṣọ̀rẹ́ bíi Húṣàì ni ọ tó jẹ́ wípé o ṣetán láti jólótìtọ́ sọ́rẹ́ rẹ, pé ntọ́rẹ́ rẹ ń là kọjá, o ṣetán láti là kọjá pẹ̀lú rẹ̀ torí pé in tó bá bọ́jú ó bá mú ni. Àbí ìwọ dàbí Ahitofeli tó jẹ́ pé tí n bá ti rí ẹni tó lè rọ́pò ọ̀rẹ́ mi, ń filẹ̀ ni. Bọ́pọ̀lọpọ̀ ṣe rí nu. Ìdí tó yẹ wà pé wọ́n mọ̀ rò pé àwọn jólótìtọ́ sọ́rẹ́ àwọn gan ti ń tanra wọn. Wọ́n lótìtọ́ ni mo jẹ́ sọ́rẹ́ mi. Ṣùgbọ́n tẹ́lòmíì bá dé tó jẹ́ pé ipò tọ́rẹ́ yín wà ó tún lè ṣe nǹkan kan náà àbí ṣe jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fọ̀rẹ́ wọn lẹ̀ torí tí wọ́n ń wá ní tiwọn ní pé báwọn ó ṣe máa di gbajúmọ̀. They are looking for relevancy. Òun ni wọ́n ń wá. Tó bá ti ń rò tó jẹ́ pé bí ìgbé ayé rẹ ṣe rí nu, a jẹ́ pé èso ọ̀rẹ́ gidi. Má rò pé kémi náà sì lọ́rẹ̀ẹ́ bí Húṣàì, ọ̀rẹ́ tí ó mọ fi mi ò lórí àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ farajì fún mi tí wọ́n ṣe. Ǹjẹ́ ìwọ gan farajì fún àwọn èèyàn? Ǹjẹ́ ìwọ gan jẹ́ ẹni tó ń farajì fún ẹlòmíràn fún ọ̀rẹ́ rẹ? Ǹjẹ́ ìwọ jẹ́ ẹni tó lè sọ pé mo lè fi ara mi wéwu nítorí ọ̀rẹ́ mi? Tí wo ò bá jólótìtọ́ ọ̀rẹ́, ìwọ náà ò lè wọ́rẹ̀ tó lójótìtọ́. Tó bá sì jẹ́ wípé ìwọ ti bá ìjákulẹ̀ pàdé tó jólótìtọ́ bí Dávidi ṣe jólótìtọ́ sáwọn ọ̀rẹ́ rẹ̀, tó bá ìjákulẹ̀ pàdé lọ́dọ̀ ọ̀rẹ́ tó tẹ̀ dàbí ẹni pé ó nígbàgbọ́, tó dàbí ẹni pé ó níwà bí Ọlọ́run, fọkàn rẹ sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ó tún mú ọ̀rẹ́ gidi, ọ̀rẹ́ rere bí Húṣàì tí ó lè dúró tì ọ́. Kò burú láti lọ́rẹ̀ẹ́. Olùgbàlà wa Jésù nígbà tó wà lórí ilẹ̀ ayé, ó ń rin àwọn ọmọ ẹ̀yìn 12. Àwọn ọmọ ẹ̀yìn Jésù pọ̀ ńgbà náà o, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni sọ pé ó yan 12. 12 ń jẹ́ bí ọ̀rẹ́. Nínú àwọn 12, 3 tún wà tí wọ́n tún súnmọ́ ní gbòógì. Nínú 3, a tún rí pé a tún pe ìkan ní Jòhánù olólùfẹ́ tó tún súnmọ́ pẹ́kípẹ́kí. Àpẹẹrẹ tólùgbàlà wa fi lélẹ̀ ní pé ó dára láti lọ́rẹ̀ẹ́. Olùbánisọ̀rọ̀ kò nílò rẹ̀ torí pé ó jẹ́ Ọlọ́run nínú ènìyàn, ṣùgbọ́n ó ń fi àpẹẹrẹ hàn fún wa pé kò burú láti lọ́rẹ̀ẹ́. Ẹ wá wò nínú àwọn 12, ṣe mọ̀ pé òun náà tún ní ẹnìkan tó jákulẹ̀, Júdásì, tó fi hàn. Jésù sì pè gbogbo wọn náà ní kíni? Ọ̀rẹ́ mi. Ó ṣeé ṣe kéèyàn ní Júdásì láàrin ọ̀rẹ́ téèyàn bá ní. Kéèṣe gbogbo èèyàn náà ni gbogbo àwọn tá a pè lọ́rẹ̀ẹ́ náà ni ó jẹ́ wọ́n túmọ̀ yàn tímọ́tímọ́. Á láwọn tó súnmọ́ yàn tímọ́tímọ́ nínú àwọn ọ̀rẹ́ èèyàn. Ṣùgbọ́n nínú àwọn mi, ó ṣeé ṣe kẹ́ ní Júdásì. Ìgbà tí Júdásì bá wá farahàn bí Ahitofeli ṣe farahàn, ẹ mọ́ bùkítà o, ẹ gbójú sọ́dọ̀ Ọlọ́run. Òun náà ni yóò mọ̀ bí ó ṣe mójútó irú èèyàn bí Ahitofeli tí ó fi èrè fún. Tẹ́yìn bá jólótìtọ́ yóò sin èrè fún. Bẹ́ẹ̀ sì ni pé ó túmọ̀ bí ó ṣe mú ọ̀rẹ́ tó tọ́ wá fún yín. Ṣùgbọ́n ọ̀rẹ́ kan wà tó dára tó nífẹ̀ẹ́ wa. Òun la fi máa ń sọ orin kan tá a máa ń sọ pé ọ̀rẹ́ bí Jésù kò sí láyé yìí, òun nìkan lọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ ayé yìí lè kọ̀ wá sílẹ̀, ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi, kò jẹ́ gbàgbé mi o, kò jẹ́ gbàgbé mi, ọ̀rẹ́ òtítọ́ o, kò jẹ́ gbàgbé mi, hallelujah. Ṣùgbọ́n Jésù kò jẹ́ gbàgbé mi. Mo fẹ́ sọ fún ọ pé Jésù èjáyàn kulẹ̀ torí kò fìfẹ́ ẹ̀tàn hàn sí wa. Jésù jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ ọ̀rẹ́ òtítọ́. Jésù jẹ́ ọ̀rẹ́ tó fi ayé rẹ̀ lélẹ̀ fún wa láti kú nítorí ẹ̀ṣẹ̀ wa. Ǹjẹ́ o ti gbàgbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ? Tó o bá ti gbàgbọ́, ọ̀rẹ́ tó dára jù ní, tó lè jẹ́ kó wùwà ọ̀rẹ́ tó tọ́ sí ọ̀rẹ́ rẹ, tó lè mú ọ̀rẹ́ tó tọ́ wá sí ojú ọ̀nà rẹ. Kí ni o nílò láti ṣe? Mọ̀ pẹ́lẹ́ṣẹ̀ ni ọ́, mọ̀ pọ́nrún àpáàdì ló tọ́ sí ọ, mọ̀ pé Jésù san gbèsè ẹ̀ṣẹ̀ rẹ, kò sì sọ pé Jésù Olúwa
dáríjì mi èmi ẹlẹ́ṣẹ̀, kò gbọ́kàn mi là. Mo gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi láṣálẹ́ yìí. O ṣé tó sọ mí di ọmọ rẹ. O ṣé tó kú nítorí ẹ̀ṣẹ̀ mi. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. Àmín. Tó bá jẹ́ pé ẹ ti ṣèpinnu yẹn, tẹ́ ẹ fẹ́ fi tó wa létí, tàbí ẹ ní ìbéèrè kankan tẹ́ ẹ fẹ́ sọ fún wa, tàbá wa tẹ̀ ti subscribe sí YouTube channels tá a sọ, tá a sì fẹ́ fi ràn wá létí pé ókè o, Bíbélì tẹ́ ẹ sọ, a fẹ́ gbà o. Ẹ pe nọ́mbà yìí 0816-208-1344. 0816-208-1344 tàbí 0705-530-7492. 0705-530-7492. Títí di ọjọ́ mẹ́jọ tẹ́ pàdé wa lórí móhùnmáwòrán yìí fún ìwàásù mìíràn. Orúkọ tèmi ni oníwàásù Samuel Tèmítọ́pẹ́ Àkàndé. Àlàáfíà fún mi. Adùn nílé tiwa, gbọ̀ngàn rẹ̀ yóò gba orúkọ ayé ògo pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá ní gbẹ́kẹ̀lé mi. Jésù kò